Yeah, congratulations for to Ferry Darkman. Yeah, let me put it in that way. Congratulations to Ferry Darkman. Ferry Darkman, Okwa Ajayi. Ewu náà kò kí ń pa àwòdì. Àwòdì, mo kí ẹ kú oríire. Mo kí ẹ kú oríire, Ferry Darkman. Congratulations to you. More winning in future in Jesus' name. Yeah, lórí ọ̀rọ̀ Ferry Darkman. Òun ni mo ní kí n tó wá sáré fi tó ẹ̀yin lólùfẹ́ mi létí. Ferry Darkman, ó win ní kéèsì ẹ̀ ní àná. Òun pẹ̀lú bàbá Fálànà. Ẹ̀sẹ̀ kọ́kọ́ kí gbogbo ẹ̀yin youth tẹ́ support Ferry Darkman. Mo kí gbogbo yín. Gbogbo ẹ̀yin youth pátápátá tẹ́ support justice. Tẹ́ support justice in general. Bí Bobrisky, bí Mohbad, bí Adédoyin, bí anybody tẹ́ bá ti support justice pé ó yẹ kárí justice. Ẹni tó bá ti ṣẹ̀ sófin ó yẹ kó fi dẹ̀ gbé. Gbogbo ẹ̀yin tẹ́ support, mo kí gbogbo yín. Gbogbo ẹ̀yin tẹ́ support justice. Àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin, mo kí gbogbo yín. You are well done. Thank you very much. May God help us to change this Nigeria for our own good, for our own benefit in Jesus' name. Inshallah. Amen. Eriwo ya, ayagbo, ya, 3-1, ya. Torí kí ni ẹ̀sìn àwọn bàbá wa náà ni. Ẹ̀sìn àwọn bàbá wa náà ni kò sí ibi tá a fẹ́ tì sí. Eriwo ya, tó bá ìwọ tó ń wò mí, ò bá jẹ́ pastor, ò bá sọ pé àgbà àfáà ni ẹ́, tó bá lọ wo kọ̀rọ̀kọ̀rọ̀ ìdílé yín, kí wọ́n tó sọ pé o gbẹ̀sìn sórí, kí náà bàbá ẹ̀ ń ṣe. Kó tó sọ pé o di pastor lénìí, kí náà àwọn ọ̀yẹ́ ń ṣe. Ìyá mi inú yín eégún náà ń bọ̀ lé wọn. Bàbá mi inú yín Ṣàngó náà ń bọ̀. Ìmí ìdílé wọn ìdílé eléṣù ni. Àwọn míì onígunukó, àwọn míì ọlọ́ya. Ìgbà tẹ́sì dé lẹ bẹ̀rẹ̀ sí ní paná àwọn òrìṣà yẹn. So kí ni nǹkan tá a wá ń sọ? Ẹ̀jẹ̀ òrìṣà ó rọ̀n lára gbogbo àwọn ọmọ Yorùbá. Bàbá fẹ́ bàbá kọ̀. Ẹ̀jẹ̀ ìbílẹ̀ ẹ̀jẹ̀ òrìṣà ó rọ̀n nu gbogbo wa nínú gbogbo àwọn ọmọ Nàìjà. Torí pé kí ni ohun tá a dé ilé ayé bá nìyẹn. Àwọn bàbá wa ohun tó ń sìn nìyẹn. Kó tó di pé wọ́n gbé borrow religion dé borrow aya ni ẹ̀sìn wa kọ́. Ibẹ̀ yẹn kọ́ ni mo ń lọ. Mo kí gbogbo ẹ̀yin youth. Mo kí yín gan pé ẹ kú ọmọ ènìyàn ṣe lórí support tẹ fún Ferry Darkman. Ẹ wogun lọ́gbọ̀ èrò ní court. Ẹ wogun lọ́gbọ̀ èrò ní court. Tí gbogbo youth Naija tán bá lè dìde bẹ́ẹ̀ yẹn. From north, from south, from east, from west. Kí gbogbo àwọn youth kan dìde bẹ́ẹ̀ yẹn. Ta ló ń jẹ́jọba? Ìjọba ò lè gbẹ̀mí wa tán. Ta bá lè dìde bẹ́ẹ̀ yẹn. Ta dẹ̀ fight for justice. A máa gbà á. Ọlọ́run máa gbà fún wa. Ẹ wo bọ́lọ́run ṣe gbé ògo fún Ferry Darkman. Ẹ wo bọ́lọ́run ṣe gbé ògo fún. Ẹ mọ nǹkan tó ti fojú bọ̀bọ̀ yẹn rí. Ṣé ẹ mọ nǹkan tó ti fojú ẹ̀ rí? But bọ̀bọ̀ yóò relent. Àwọn kan ti ẹ̀ sọ pé Ferry Darkman kò yẹ kó bá bàbá Fálànà yẹn, kò yẹ kó bá fẹ́fẹ́ gbága àgbà sandmani àgbà kíní kan. Ṣé bàbá Fálànà jọ lọ́hùn ni? Ṣé bí èèyàn bíi tèmi èèyàn bíi tiyín náà ni? Àìmọye àwọn tó gbóná jùlọ nínú iṣẹ́ lọ́yà tọ́lọ́run ò kàn gbógo fún wọn. Àìmọye àwọn tó yẹ pé tí bàbá Fálànà bá dúró tán bá dúró báyìí wọ́n á bí fit bàbá Fálànà 100%. But ẹni tọ́lọ́run bá gbógo fún òun láyé mọ̀. Let me go straight to the point lórí ọ̀rọ̀ bàbá Fálànà gan straight fúnra rẹ̀. Ẹ wo bàbá yẹn. Ẹ wo ojú tí gbogbo àwọn ọmọ Nàìjà fi ń wò. Ẹ wo iyì àti àpọ́nlé tí àwọn ọmọ Nàìjà ń fún, especially àwọn Yorùbá land. Ẹ wo iyì tó ń fún. Ṣé òun ló yẹ kán wá bá ní ìwà bàjẹ́ báyìí? Mi ò ní parọ́ fún yín. Bàbá yẹn tí wọ́n bá fẹ́ sọ pé number 1 or 2 or 3 or 4 nínú àwọn tó yẹ pé ọmọ Yorùbá fẹ̀yìntì pé no, ó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. A lè fẹ̀yìntì. A lè gbọ́kànlé pé a bá wa gbọ́ orílẹ̀-èdè yìí. Torí pé kí ni agbẹjọ́rò àgbà ni. Ẹ wo bó ṣe disappoint wa.
ẹ wo bó ṣe disappoint wa nígbà tọ́rọ̀ ìdè wa ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó ṣẹlẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ instead kí bá gbàlagbà ní bàbá yìí tó bá yẹ pọ̀ ọmọdé ló bá hùwà bẹ́ẹ̀ wá ní àtòrí pé ojújọ́ ọmọdé ni pé kálágbàlagbà ni àti fọgbọ́n àgbà ṣe ó yẹ kó ti pe very dark man sí kọ̀kọ̀ pé ọ̀gbẹ́ni wá ń bí má bàyé mi jẹ́ wọn bá reputation tí mo kó jọ yìí má dàrú fún mi kó dẹ̀ rárá pàmpà bọ̀bọ̀ yẹn kó dẹ̀ rárá tọwọ́ ọmọ ẹ̀ báṣọ bóyá wọ́n ń ti bàbá náà ni bóyá bàbá dẹ̀ lọ ń tira wọn ṣé nígbà tó ti sọ pé wọ́n gbé very dark man lọ sí kóòtù yẹn ìgbà yẹn ni bàbá yẹn ti finish ara wọn ọlọ́run ìgbà yẹn ni bàbá yẹn ti finish ara wọn ẹni ló lè fẹ́ mẹ́jọ mo tún bẹ̀yìn lẹ́ẹ̀kan sí ni ṣe mọ̀ pé èmi òkú máa ń ṣakọ mi ò kí ń ṣakọ ẹ̀bẹ̀ náà ni mo máa ń bẹ̀ ẹjọ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share fáǹfààní gbogbo àwọn YouTube náà ni ẹ bá mi share fáǹfààní àwọn tí wọn ò tí ì gbọ́ fáǹfààní àwọn tí wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ so a lè circulate dọ́dọ̀ wọn ẹ bá mi share kẹ́lẹ́ bá mi subscribe sí ẹlẹ́ẹ̀lẹ́ Global TV ẹ bá mi subscribe subscription ò jẹ́wọ́ ọ̀fẹ́ ni ẹ mọ̀ kí n máa ń sọ àbí gbogbo ẹni tẹ́ ẹ ti subscribe ṣé wọ́n jáwó yín ọ̀fẹ́ ni wọn ò jáwó yà ọ̀fẹ́ ni ṣé rí mistake kan tí bàbá yẹn ṣe láyàtọ̀ wọn ni pé ó gbé very dark man lọ sí court kò dẹ̀ mọ̀ wípé tó o bá ti ṣe mistake kan ó lè hu ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣìṣe tó ti ṣe sẹ́yìn ó lè hu jáde ẹ wo bí ọlọ́run ṣe dójú ti bàbá yẹn torí mo mọ̀ pé kò ń ṣe agbára very dark man náà ọlọ́run ló dé ọlọ́run ló ń sọ̀rọ̀ ọlọ́run ló ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ ta ni kí n fi ok ẹ wo gbà tí ṣé Joseph ni tó ló pa Gòláyátù ẹ wo bí Gòláyátù ṣe rí ẹ wo bí Joseph ṣe rí òkò lásán ló ní Joseph fi ẹ ti rí ọlọ́run ni ẹ má kàn pé òkò lásán ni ọlọ́run ni tọ́lọ́run bá sọ pé òun dé ẹni tó mọ̀ ṣe adẹni tí ò mọ̀ ṣe mọ́ ẹni tí ò wá mọ̀ ṣe ọlọ́run á gbógo fún un bàbá ẹ wo bẹ́ẹ̀ ṣe dójú tìra yín ẹ wo bẹ́ẹ̀ ṣe dójú tìra yín ẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin youth lẹ́ẹ̀kan sí tẹ́ ẹ sọ́pọ́ọ̀tì very dark man ẹ wá wo very dark man tí bàbá Fálànà fojú commonize pé ọmọ ta ni ẹ níbi táwa ti ń ṣiṣẹ́ níjọ́ tá a ti ń ṣiṣẹ́ ìbọn wúbọn mọ̀nkí máa fi ẹ jófin pé kan táwọn alágbára máa ń sọ náà nìyẹn táwọn ìwọ máa fi ẹ jófin máa fi ẹ kọ́ àwọn tó kù lọ́gbọ́n ìyẹn tó o bá ṣe lórí ẹ̀tọ́ ìyẹn tó o bá ṣe lórí òdodo ó lè fìyàn jófin ó lè fìyàn kẹ́kọ̀ọ́ tó o bá ṣe lórí òdodo tẹ́ni ẹ bá hùwà tí ò dáa bọ̀ tí wọ́n ló hùwà tí ò dáa o tún lò ó fẹ́ẹ́ fẹ́ni tó tọ̀sírí ẹ o fẹ́ẹ́ fi jófin so kí wàá bàjẹ́ lè máa gbòdò sí i lára yín ọlọ́run dẹ̀ dàgẹ́ báyìí ó fọwọ́ lẹ́rán ó ń wòyìn mò ń bọ̀ ọlọ́run ni kò yá lógún ọdún ó ti dé báyìí o ọlọ́run ti dé báyìí o ọlọ́run ti bẹ bàbá Fálànà wo àdúrà mi fún yín náà ni pé kọ́lọ́ má jẹ́ kó jù báyìí lọ torí késekése lẹ́sìn rè kàsàkàsà sì ń bọ̀ ṣé wàá rí kàsàkàsà tẹ́ ẹ̀ ń wò yẹn bàbá késekése ni o kàsàkàsà yẹn bàbá késekése ni tó bá dé ẹ̀ ní wò tán ọlọ́run bàbá tó bá dé ẹ̀ ní wò tán ó tiẹ̀ ní ọ̀gá mi kan Adéọmọdé a ní òṣìṣẹ́ pé àwọn bàbá tá a bá rò pé bóyá a lè fẹ̀yìntì a máa bọ́gbọ́n lọ́dọ̀ wọn a máa bá ìmọ̀ lọ́dọ̀ wọn ìgbà mi wọ́n máa ń disappoint mo ní bílẹ̀ ayé ṣe rí náà nìyẹn o lórí ààyè àmú yìí náà ni ọlọ́run dẹ̀ ti dá bàbá yìí lọ́lá ọlọ́run ti dá bàbá yìí lọ́lá ọlọ́run ti kẹ́ bàbá yìí tó ó kẹ́ ó fún níyì ó fún ní gbogbo ẹ̀ ẹ máa wọ bí bàbá yìí ṣe wá tẹ́ ní 9 minutes 9 minutes ó dàbí France 98 ni against Argentina 9 minutes go yẹn ẹ bá Argentina ṣe ń sunkún 9 minutes go ó máa ń dùnyàn bàjẹ́ 9 minutes go ó máa ń dùnyàn gan-an tó gbé kí ni kò sọ opportunity mọ́ ọlọ́run jẹ́ kí bàbá yìí tún ná opportunity mi ò torí àgbà ti dé gbogbo nǹkan tó ti bàjẹ́ yìí báwo náà ṣe fẹ́ túnṣe padà báwo náà ṣe fẹ́ túnṣe padà that is my question tó bá yẹ kí wọ́n sì yọ̀ǹgì sìn a sì lè máa wò pé wọ́n tún sì lè ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó máa tún fi dùn àwọn aráàlú nínú tó máa tún fi.
wọ́n tún ṣe lè ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tó yẹ pé yà wọ́n á fi dùn àwọn aráàlú nínú, wọ́n á fi compensate wọn due to pé wọ́n ṣì young but nísìnyí bàbá ti dàgbà. Níbo ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀? Níbo ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀? Níbo ni wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀? Reputation tó ti ń build bọ̀ láti many years. Ẹ ò gbọ́ lọ́hún ṣe floor ó flush ẹ̀ dànù. Ẹ ò gbọ́ lọ́hún ṣe flush ẹ̀ dànù. Ṣé rí gbogbo ẹ̀yin anti-justice? Gbogbo ẹ̀yin anti-justice bọ́lọ́hún ṣe máa mú yín kọ̀ọ̀kan nìyẹn. Ṣé rí èyí tó wá dùn mí fún jù ní ẹ̀yin youth? Ṣé àwọn bàbá yìí wọ́n ti ṣiṣẹ́ títí wọn tán o? Very soon wọ́n máa tó kẹ́rù sọ́kọ̀ wọ́n ń lọ, kọ́lọ́ ń jẹ́kẹ́mi wọ́n gùn, wọ́n máa tó kó ẹrù sọ́kọ̀ wọ́n ń lọ. But ẹ̀yin youth ló wá ń dùn mí fún jù. Ẹ̀yin youth tó yẹ kẹ́ ẹ dìde torí 100,000 50,000 200,000 tó ń pínlẹ̀ yín lọ́wọ́, wọ́n wá ní kẹ́ máa lọ dórí social media rò, kẹ́ máa lọ dá confusion lẹ̀ fáwọn èèyàn àti ohun tí ò ṣẹlẹ̀ àti ohun tó ṣẹlẹ̀ ẹ̀hún lẹ́yìn máa sọ lórí pé ẹ̀ sáfẹ̀ kan rí justice yìí náà. Ọlọ́run ti dé. Kí ni mo sọ? Ọlọ́run ti dé. Ṣé wá rí Ọlọ́run tó wá gbé ògo fún ọ̀lẹ Very Dark Man? Ẹ wo bí Ọlọ́run ṣe gbé ògo fún ọ̀lẹ Very Dark Man. Ẹ̀rín ló fẹ́ mi ẹjọ́ ẹ bá mi share fídíò yìí, ó wà very important. Portion tí mo fẹ́ sọ yìí ẹ bá mi share fídíò yìí, kẹ́ni bá mi subscribe sílẹ̀ ilé Global TV. Sẹ́yìn tí mo ṣe ní kẹ́ bá mi share fídíò yìí, portion tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kó circulate kí gbogbo àwọn èèyàn gbọ́. O mo ṣe ń bẹ̀ pé kẹ́ bá mi share fídíò yìí. Ẹ wo bọ́lọ́run ṣe gbé ògo fún ọ̀lẹ Very Dark Man in the whole world, the whole Nigeria. Ẹ wo gbogbo àwọn top people tó wà ní Nigeria. BU president, governor, senate president, senate associate, everybody. President of America kò rí kankan congratulate, kò rí kankan comment inú wọn, kò rí kankan tí ẹ sọ̀rọ̀ nípa inú wọn. Ẹ wo common Very Dark Man. Common Very Dark Man, bloody civilian. Ẹ wo bí Donald Trump bó ṣe recognize ẹ pẹ̀lú bí màá yẹn bá ṣe mọ̀ pé ó hate Nigeria tó. I was surprised. Mi kàn rí fídíò yẹn mọ́ ni n bá play fún yín. I was surprised nígbà tí mo wo fídíò yẹn bí Donald Trump bó ṣe ń comment lórí ìwà tí Very Dark Man ń fún ní Naija. Ẹ wá gbọ́ nǹkan tó fi kádé ọ̀rọ̀ yẹn lẹ̀. Ó ní very soon I will invite you to America to come and work together. Tí Very Dark Man bá fi lè lọ sí America tó lọ work with American president, gbogbo ẹ̀yin ọba ẹ̀jẹ̀ Nàìjíríà ẹ ti rógo. Ẹ ti rógo. Ó bẹ́tà ń sìn kẹ́ tètè máa lọ tọwọ́ ọmọ yín báṣọ. Bàbá Fálànà ẹ̀yin ló wá dùn mí fún jù because ẹ̀yin gangan lẹ fún Very Dark Man, ẹ̀yin lẹ fún lógo yìí. Ṣé wọ́n pé ńgbà míì wọ́n á ní nínú kòkò dúdú lẹ́kọ̀ọ́ funfun ti ń jáde. Gbogbo wa ó ń dùn gbogbo wa ńgbà yẹn ńgbà tẹ ṣáàjì ẹ̀ sí kóòtù yẹn ó ń dùn wá gan pé báwo ni bàbá yìí tó ṣe máa ṣe báyìí láláì mọ̀ wípé ẹ fẹ́ fún lógo ni. Kẹ́ ẹ tẹra mọ̀ kékẹ́ tẹra dákẹ́ jẹ́jẹ́ ìjẹ́jẹ́. Donald Trump ò ní recognize ẹ o. Ẹ wá wò ó sí òkúta tọmọ lè kọ sílẹ̀ ló wá fẹ́ digun lé báyìí. Gbogbo ẹ̀yin ọba yìí jẹ́ Nàìjíríà ti rógo. Àìmọye àṣírí tó sì máa tó máa yẹn ní àṣírí burúkú lọ́wọ́. Díẹ̀ ló sì tún sí tí gbogbo yìí ti ń gbọ̀n jìnnìjìnnì. Tó bá tú ìtókù ọbẹ̀ àbàdì yín, ọbẹ̀ àbàdì yín. Lẹ́yìn tó mention Very Dark Man ó tún mention governor state kan, mo gbàgbé state yẹn. Ó lóun máa invite máa yẹn náà. Ẹ ti rí àwọn méjì tí Donald Trump tó recognize ní Naija nìyẹn. Kò dárúkọ Tinubu o, kò dárúkọ Sanwó-Olú o, kò dárúkọ Amechi, kò dárúkọ àwọn gọ́fúnà ńláńlá, kò dárúkọ bá kankan o. Common Very Dark Man àti gọ́fúnà kan ṣo yẹn òun ló dárúkọ. Ó dẹ̀ máa invite wọn. Ṣé ti rí máa yìí dẹ̀ hate Naija first tenure tó ṣe ń gbà yẹn. Tó bá tẹ̀ sọ pé ó tún máa padà wá tún wọlé máa tiẹ̀ jiyàn. Ó hate Nàìjíríà bàjẹ́. Ẹ má rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Naija the whole world wọn ò mọ̀ o.
I'm telling you the whole world wọ́n ń wo nǹkan tó ń lọ Naija ṣe rí bí kíní ìṣe wá ṣẹlẹ̀ yìí ó wá jẹ́ kínú mi dùn pé yá ògo Naija ti ń padà bọ̀ díẹ̀díẹ̀ all over the world wọ́n máa wí pé àwọn Naija náà wọ́n ń jà fún ẹ̀tọ́ wọn àṣé àwọn tó sì dá wà Naija torí ojú tó fi ń wo the whole Nigeria ojú pé corruption 419 criminal kágórí olórí kápọ̀mọ́ lọ́mọ lẹ́kún òun lójú tó fi ń wo Naija òun ló jẹ́ pé any country tí Naija bá wọ̀ báyìí tó bá ti rí pálí yín báyìí green yẹn ọ̀tọ̀ láyé yín ni Ọlọ́run ọ̀tọ̀ náà máa fi yín sí gbogbo àwọn tẹ́jọ bọ́lẹ̀ nínú flight wọ́n á ti débi tó tán lọ ẹ̀yin sì wà ní airport under interrogation wọ́n á yẹ̀ dì yín wò wọ́n á yẹ̀ fọ̀ yín wò gbogbo ara yín náà máa yẹ̀ wò bóyá ó gbé ìkíní ni ó gbọ́jà ni ó gbé gbà kan ni ojú tó fi ń wo Naija nìyẹn ojú burúkú ni bóyá lásìkò yìí bóyá Ọlọ́run dẹ̀ ti máa bá ara ògo Naija padà tó bá fi lè mú odindi Donald Trump tó recognize very dark man ṣe é rí i pé ògo yẹn ti ń bọ̀ díẹ̀díẹ̀ tó bá fi lè yí fight ẹ̀ sọ́hun no mo mọ̀ pé bọ̀bọ̀ yẹn á tún Naija ṣe ń bẹ̀ bóyá Naija tiẹ̀ ní dignity díẹ̀ ẹ ti rí very dark man congratulations again tá a bá lè rí irú very dark man báyìí bíi 50 irú Yomi Fabiyi kárí bíi 50 kí wọ́n wá fún kásí Naija kọ́ bẹ̀rẹ̀ sí ní fọ Naija mọ́ in the next 2 years Naija máa mọ̀ but nǹkan tí gbogbo wọn bẹ̀rù náà lélẹ́yìí but àwọn tó wá lè dúró tán lè forí tì tán kọ̀ọ̀kan lọ sẹ́wọ̀n sí ẹ jẹ́ ká appreciate wọn very dark man I appreciate you are a very strong man and may God be with you may God support you in Jesus name no power fashioned against you shall prosper in Jesus name that White House you are going there you are being invited already in Jesus name ẹ lórí fẹ́mi àní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ very dark man ẹ congratulate ẹ jẹ́ ká appreciate ẹ gbogbo ẹ̀yin youth tó kù ẹ jọ̀ọ́ ẹ ronú pìwàdà ẹ jẹ́ ká fọ Naija mọ́ ẹ jẹ́ ká support ara wa ká fọ Naija mọ́ àgbàrá òjò olóhùn onílé wo onílé ni ò ní gbà fún o àwọn bàbá yìí ò ní gbà o wọn rẹ kò sómi àánú lójú wọn o wọn rẹ dì fún mẹ̀kúnnù àwa là nígbà fún wọn mo dẹ̀ mọ̀ pé tá a bá lè cooperate Ọlọ́run á fún wa ṣe Ọlọ́run ti ń gbọ́ gbé wa díẹ̀díẹ̀ tá a bá dẹ̀ dákẹ́ Ọlọ́run á dá wa lóhùn ẹ ṣe gbẹ̀yìn olólùfẹ́ mi mo gbàdúrà fún yín pé ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ lágbára Èdùmàrè etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di lágbára Èdùmàrè èmi ni màmá wá ẹ̀yin màmá bá a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ very dark man pẹ̀lú ògo tọ́lọ́run gbé fún yín inú mi dùn ayọ̀ mi kún tí n bá tún rí any information gẹ́gẹ́ bí mo ṣe promise yín pé any information mo máa fi tó yín létí mo tún padà bọ̀ ire o.